ó ní gbogbo pàdé bàbá àwọn ṣe ó mú káàkiri ayé torí ọ̀dọ̀ bàbá ni bàbá àwọn ti kéwú àmọ́ bó ṣe sà bàbá òun jọyàn ọlọ́pàá bàbá iṣẹ́ ń gbé káàkiri ń ru àwọn káàkiri ohun ọ̀ráyè ké òun kọ́dọ̀ wọn máa lè fòṣì àtọ́ṣe bá òun wá pàdé bàbá ní City Hall apilẹ̀ nísìn bàbá wa ni ó ló wà náà kí òun lọ́mọ alágbájá pé Allahu Akbar ní bàbá ní tọ̀ dàníyàn tó o bá fẹ́ ó lóun wá dàníyàn pé Al-Qur'ani mo fẹ́ mọ̀ mo sì lọlé kí mo ti bàlágà ó ní bá dàníyàn bẹ́ẹ̀ bàbá bá wí nǹkan kan bàbá wa fẹ́. Allahu sitrun alayya jamilun. Àmín. هل إليك إذا اعتذرت قبولا يا من له وجب الكمال بذاته Àmín. فبذاك تشكي من تشاء وتسعد أبديتني ورحمتني وسترتني كرما فأنت لما رجاك كفيل كرما فأنت لما رجاك كفيل إلهي بتاج الدين بلغ مرادنا ويسر لنا المقصود في الدين والدنا بتلميذي مفتي الألوري كمالنا Ọlọ́run mo dúpẹ́ mo lè fi bàbá wa láyé àgbà yẹn gan ní gbogbo ibi tí mo bá dé. Mujabidu bal munkizul kulli min khana. Wọ́n tó gbé bàbá wa láyé àgbà kalẹ̀ fún wa tí gbogbo wa tá à ń pọnmi wọn ní gbogbo ògbà. Bitilimizi la Musa aluhumata. Ọlọ́run wo ni gbogbo àwọn tá à ń dáwọ́ kan nì ló wọlé àwọn. Wa oniyagi Abdul Qadir minal ula. Bàbá wo ni yagiriwájú Ọlọ́run gbogbo la fi bẹ̀rẹ̀ òun. Bijumulatihim nala lifata kulla qasidi wa yawil amani min bala wa kazal muna. Ọlọ́run wa dúpẹ́. Wa yawil amani min bala wa kazal muna. Abdullah أيافا لكل إصباه ولا حد قد جئنا بأمرك فينا ما لنا أو كمدنا على ملة المختار Ọlọ́run má jẹ́ kó ń bíbá ilé ìmọ̀re délé. لو كان رحمة Àníyàn mi lé nínú ni Ọlọ́run má jẹ́ kó. لنا ولكل عالمين بلا استثناء. Kí ló wí? على Ọlọ́run o. أصله الدين أمره Sáàtì ẹ̀ dàníyàn ni. وأفنى قصوري زهد قلبا كذا سأنا Abdullahi mọ́jọ owó lẹ̀ 20 minutes. فأول تاج اللبيب مؤسس Ó yára kẹ́ni. لزمرة الأديان أصل العلا فقنا وفانيهم Ó lálùbáríkà. وفانيهم مفتاح
وسواقا به في الزنا وشيخي صفي الله خير خليفة والسر للأجداد إلا به سرنا أبونا صلاح الدين أبونا صلاح الدين جئنا بمثله كل لغة فاهم يوجب الكون كذا الحاج موسى فرعيس المعلم لئن له من ربه الموت لي أو تسور كريه الصبر فتي أبوك ساهلين كما كلنا وأحمد خير الناس خلقا وسيمة خليفتنا الصافي الفؤاد بإذننا يلي أبو المقدام عبر اليسيد مان وخيف الوقاء بس لو وفي الصديق قد أفنى أبايا أمير الله مرشد قومنا أبايا أمير الله مرشد قومنا فصيح أديب ما لفي أزره يومنا وجاني بصوت أبايا أمير الله مرشد قومنا أصيح أديب نال في أصره يمنا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين. gbogbo àwọn ọmọ bàbá mo sì bẹ́ẹ̀ dá mi lónìí. Naam. gbogbo àwọn ọmọ bàbá. Naam. gbogbo àwọn àjọ Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí àṣà bàbá wa àfa wa. akbar. gbogbo ẹ jẹ́ ká panukọ̀ ká sọ báyìí wípé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. má fi fèrè wí. akramakumullah. ẹ jẹ́ ká wí kó hó. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. kò hó tó dáadáa fa ẹ jẹ́ àtún wí. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. allahumma salli. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. متى متى تهودا دا. آمين 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 يا الله. أفاقبا رحم الله. أفاقبا رحمه الله تعالى. torí ire yìí sẹ̀ lọ́dọ̀ wọn. ó ẹ mà ká àsán yìí bàbá lọ́rùn. ọlọ́run bá wa kí i. àmín. ọlọ́run bá lékún kíkí bàbá. amina. bàbá wa aláàjì àgbà. rahimahullah ta'ala. tí wọ́n jí á máa fa àgbà. bí o bá ṣe bàbá àní máa fa àgbà. ara bàbá la tẹ̀lé àfa àgbà bàbá wa aláàjì àgbà ọlọ́run bá wa kẹ́ wọn. àmín.
kódà bẹ́ẹ̀ lè sámi dáadáa kò sí kankan. amina. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ ní túláàsì bàbá wa aláàjì àgbà bàbá ìyá àfa wọn àtàwọn náà àtàfà wọn bisimilayi kò lè hu wàllá. bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. tọ́ bàbá wa tòní. Allahu hayatahu. kíkì yìí náà tó náà. bàbá wa tòní àkọ́bí bábí kan yìí sì ni kíkì yìí náà tó náà kí wọ́n jẹ́ wọn ó sinmi kíkì náà tó náà ẹ fà níyàn kí wọn. awliya lahum daru wa manzilatu مولى الفضل مقبول كما وي أولياء لهم دار ومنزلة ووديهم عند مولى الفضل مقبول ووجهه عند مولى الفضل مقبول. عندكم لسان الشيخ مكانك بابا وخليفة أدام الله حياة الشيخ. أما دوبه الحمد لله. بابا last born ẹ̀gbọ́n táwọn yóò bá wí wọ́n lógún èé kéré títí káwá rà kún kó lè tó pín. àwọn yóò bá tọ̀ wọ́n ti gbọ́. ogún kò í kéré títí kì í kéré títí káwá pé ká lọ́ọ́ rà kún kó lè tó pín. ambele ń tà sí ntí bàbá fi ilẹ̀ ó kún ó tún sẹ́. alhamdulillah. abẹ́lẹ̀ rà kún ni. أولياء لهم دار ومنزلة ووجههم عند مولى الفضل مقبول ووجههم عند مولى الفضل مقبول. النبي محمد الله عليه وسلم. أفهمي سجني أبونتا النبي وي الله عليه وسلم. الرسول صلى الله عليه وسلم ibi tó dòkè àwọn mọ́nu o. ilaha illallah. ẹ dákun ṣe adúpẹ́ ibi tó dòkè wa mọ́ yìí àbá àdúpẹ́ jẹ̀mọ́. alhamdulillah. ẹ jẹ́ kọ́pẹ́ yẹn ó hó dáadáa. alhamdulillah rabbil alamin. anabi ní. Allahu alayhi wa sallam. gbogbo ọ̀rọ̀ tí yẹn bá fẹ́ sọ ó gbọ́dọ̀ ní ìtẹ̀dí ìsàsùn tí yóò bá ní ìtẹ̀dí ègbè fọ́. wọ́n ní ìtẹ̀dí ìsàsùn rẹ̀ ègbè sí. ìtẹ́dí ìsasùn ẹgbẹ́ sí. èèyàn bá sì fẹ́ jẹun àfi kọ́kọ́ wuyọ́ ná kọ́kọ́ wuyọ́ bá a ti wí lókè náà nígbà délé wọn ní àfi kọ́kọ́ wẹwọ́ àmọ́ kó wuyọ́ làwọn bá délé yìí. kó sanwó làwọn bá. àbí àfa Jamiu kó wuyọ́ bó bá wá rí bẹ́ẹ̀ gásìlù yàdín kọ́bùlà tààmì gìnà wà gásìlù ha bá a dà ha nújẹ́ hómìnà làmàmì. غسل يديه قبل الطعام جناح وغسلها بعدها نجح من اللمن وغسلها بعدها نجح من اللمن
gásìlò yẹn ni kéèyàn wẹwọ́ kábìlà tààmì síwájú kó tó kọ́ bóúnjẹ gìnà. غسل يديه قبل الطعام جماع وغسلها وغسلها بعدها نجح من اللمم وغسلها بعدها نجح من اللمم kọ́ àwọn kan tó jẹun kò ní jẹ́ wọ pẹ̀lú kòkòrò ọ̀ ní jẹun pẹ̀lú kòkòrò papọ̀ kòkòrò ní tẹ̀lé oúnjẹ wọnú rẹ̀ bọ́bá tó wá jẹun tẹ́kọ̀ tó wá sí wọ́n lójú hómìnà làmọ́mì ọ̀ bọ́ lọ́wọ́ ìbú àwọn èèyàn pé àá. وغسلها بعدها نجح من اللمم súnmọ́ ọ̀hún wọ́tọ̀ وغسلها بعدها نجح من اللمم nítorí bẹ́ẹ̀ à ń wí yọnu. وقاكم الله Lukmanu Jami àbúrò mi à ń wí yọnu. akramakumullah. Ali Abutawi mo gbádùn rẹ̀ púpọ̀ ń jẹjọ kódà ń wòrò oorun sùn tiẹ̀ ní ìràngbà mo délé. لا إله إلا الله غسلها بعدها نجح من وغسلها بعدها نجح من اللمم وغسلها بعدها نجح من اللمم ẹ wá pọ́ńtà nàbì wí الله عليه وسلم nípa àdó bàbá wa ṣéèkù aláàjì àgbà tó dòkè àwa mọ́ tá a sàbámà الحمد لله àbí wọ́n sàbámà ẹ̀ mìíràn báyìí ni. Abukakumullah al-karim. anabi wa ni الله عليه وسلم sallallahu alayhi wa sallam ó ní ahabbu nnaasi ila Allahi anfa'uhum linnaasi wa ahabbu al-a'mali ila Allahi sururun tudkhiluhu ala muslimin aw takshifu anhu kurbatan aw tatrudu anhu ju'an aw takdi anhu daynan ngbata nabi wa parí ẹ̀ الله عليه وسلم wali an amshiya ma'a akhin li fi hajatin lahu ahabbu ilayya min an a'takifa fi hadha al-masjid sahran. لا إله إلا الله صلى الله عليه وسلم apá kéré mo consult yẹ da حكمكم الله ahabbu nas nta nfin rakan ta si nfin da lójú pé baba wa nù ahabbu nas anabila ntọ́lọ̀ nfẹ́ràn jù aṣáájú wa nù wa ma yantiqu anil hawa wọ́n ní ahabbu nas ntọ́lọ̀ nfẹ́ràn jù nù àwọn èèyàn anfa'uhum linnas lẹ́nu tó sànfàní fáwọn èèyàn لا إله إلا الله ẹ wo yé wáyé. وأفضل الناس ما بين الورى رجل تقضى على يده للناس حاجات àbí táìmù ti tó tọ wọ́n ní táìmù ti tó. وأفضل الناس ما بين الورى رجل تقضى على يده للناس حاجات تقضى على يده للناس حاجات anabi wa gbé kalẹ̀ báyìí bó ṣe yí náà عليه وسلم tí wọ́n sì ló tó ó tó ọ̀rọ̀ ń bẹ nínú àṣọ yóò tẹ́lẹ̀ ní. الله عليه وسلم Abukakumullah. Ọ̀rọ̀ kò sínú aṣọ yóò. wọ́n yé sọ yó Abukakumullah. Wọ́n yé sọ ọ̀rọ̀ bọ́ba ti ń sọ̀rọ̀ jù sílẹ̀ bí ó ṣe máa pa ó sí. Abukakumullah al-karim. wa ahabbul a'mali ẹlẹ́kùn jama wa ahabbul a'mali ila Allah yìí tọ́lọ́ sì nífẹ̀ẹ́ sí jù
kéèyàn máa ṣe kọ́mọ èèyàn máa ṣe sururun tudkhiluhu ala mùsùlùmí náà mùsùlùmí ẹgbẹ́ rẹ kọ́ jẹ́ kí inú rẹ ọmọ dùn má jẹ́ kí ìbànújẹ́ ọmọ tọwọ́ rẹ dọ́dọ̀ rẹ kódà bínú rẹ bá ń bàjẹ́ sọ fún un. kò sásìkò jẹ́ kí n sáré bọ̀ dálẹ̀ ni ṣètò bí ìdùnnú òsì máa tọwọ́ rẹ ṣẹlẹ̀ ẹ̀gbọ́n tí yóò bá wí ni yóò bá ní òkùnrùn rẹ dún jẹ́ mọ́mọ́ hùn mi lọ́rùn òkùnrùn rọ́jú jẹun yìí mọ́mọ́ hùn mi lọ́rùn ìtẹ́ ń sọ ni pé èyí sọ fẹ́ni tọ́rẹ̀ pé ọ jẹun irú tó ń ṣe ọ lọ́mọ̀ọ́sẹ̀ lágbájá tó mà pa rárá o ọ ti pa nù. La ilaha illallah. ẹnu tó tọ́ sí wọn ni pé ìjẹun tó jẹ lágbájá nílùú báyìí tàmọ̀dé nílùú báyìí n tó ṣe ọ yìí gẹ́gẹ́ ló ṣe ó sì padà kọ́lé tó tún sílé tó tún bímọ. Allahu akbar. sururun tudkhiluhu ala mùsùlùmí n bò wá wí bẹ́ẹ̀ tán ọ wá ní aw takishifu anihu kurbatan àbí bíbà níjàmbá wọlé tó ọkọ kakú òfin pé má kakú ń bẹ́ẹ̀ tú dànù aw takirudu anihu ju'an àbọ̀ rí pé eré rẹ̀ sì ẹ̀mẹ́ wá ojoojúmọ́ ni à ń sàwọn ọmọ rẹ̀ ní àbùkù pé wá owó ti jẹ́ tẹ́lẹ̀ tí gbàwọ́ ẹ̀ tó wá gbábọ́ wá ṣé ẹ fẹ́ kí n lọ jàmọ́ ni ìwọ sì nídàjì àpò rẹ̀ sì lọ́ fún mi kí ọ̀dà kan. La ilaha illallah. ṣé n bá mi kà ó di mélòó. aw takidi anihu deynan àbí gbèsè ń dà láàmú kódà gbèsè ojú olè lọ́jímọ̀ mọ́ torí bá anábì ní gbèsè bá hàrà ń tà yányá má lọ́jímọ̀. nígbà tí gbèsè mú dàrú. wọ́n lọ jímọ̀ o. wọ́n ti gbèsè mú tán kíta ní wọ́n jímọ̀ tí wọ́n yà ọ́ lásọ ọkọ̀ tó dé. La ilaha illallah. ní kúkúrú. anábì wa parí ẹ̀ pé wali an amshiya ma'a akhi li ahabbu ilayya min an atakifa fi hadha al-masjid shahran. sallallahu alayhi wa sallam. kí n máa tẹ̀lé èèyàn mi mùsùlùmí ẹgbẹ́ mi káàkiri nítorí pé kí bùkátà rẹ̀ ó lè bí yá ó ní ahabbu ilayya min an atakifa fi hadha al-masjid shahran ó tẹ́mi lọ́rùn ju kí n máa ṣe ìtìkáfù lóṣù kan mọ́ṣáláṣí mi yìí lọ. La ilaha illallah. bàbá wa Alhaji àgbà rahimahullahu ta'ala. tí wọ́n la rí tá à ń wí àṣà àti ìrí nǹkan kan àdá àti ìrí kankan o. ẹjẹ rí na khalifa wa dé ẹjọ ọjà mọ. bàbá wa tòní wa dé akramakumullah. mọ̀rẹ́ mà afáàsì gini mo ní kí n wá sí wáàsí ńlọrin mo wá parí wáàsí sí gini ojú rẹ tí n wò ní fi rán sọ àbùkọ́ bọ́ọ̀ kọ́mọ́lá. bá ti wò mí máa rọ̀ mí ó sì sì àbùkọ́ kọ́mọ́lá. ọmọ wo bí ọmọ rẹ nílẹ̀ kọ̀ọ̀kan. tọ́. بمحبتي الشيخ اللبيب فتاجنا ṣé a máa nù wá nù. عم البرية بالعلوم كذا الندى wá ṣe wáàsí tán lókè kéré astagfirullah alazim mo ti ṣe wáàsí tán jimá tí ó tẹ̀lé mo tún wá lọ wáàsí kí ni lọ wú bàbá. àṣewà àti yálà. bàbá wa ń bọ̀ èmi wa ń bọ̀ á bàbá ti jòkó lẹ̀ torí ibi tí n ti ọ̀nà sàárẹ̀ mo ti ṣe wáàsí tán tí n tún kú bọ̀nàmọ̀nà bọ̀ mo ti bọ́ lẹ́nu mọ́tò bàbá wa ń pẹ́ kí bàbá wa àdìrín bá ń bọ̀ ọmọ wọlé لا إله إلا الله ilẹ̀ sì ń pòrì lójú mi. àìríjìnà láì. àfa yìí dá. وبشيخنا àfa dáadáa. كمالنا تلميذه bàbá wa ní kí bàbá wa èmi nù o لا إله إلا ọmọ kéwú wọn wọn ní kí bàbá wa àdìrín bá ń bọ̀ ọmọ الله ń bọ̀ láti rí irú ẹ̀. سبحان الله ṣé olùkùnmọ́nù aboto ọ̀ sì ṣe báyìí kí bàbá wa àjẹrè bá ń bọ̀ ọmọ wọlé kọ́lá mo tún fi lálàá. لا إله إلا wọ́n á الله rí i pé bó ti rí yìí ntọ́ jẹ àti ntọ́ sì jọ mọ́ ntọ́ bá yọ nǹkan là á fi wé nǹkan. tó bá jọ nǹkan. ńlá máa fi wé ìlà nǹkan. máa fi wé nǹkan o. سبحان الله àwọn àgbàlagbà dáadáa wọ́n ní ọ̀ka bọ́ọ̀ bá ti wá rí wẹ̀ ń bò òbí. wọ́n gbọ́n táwọn yóò bá wí yóò bá ní ọ̀ka bọ́ àwọ̀ àbí ejò bọ́ àwọ̀ ejò bọ́ ọ̀họ́ ejò bọ́ ọ̀họ́ ọ̀họ́ gírámà yóò bá ní. bá a
ti pè é nù nílùú. àmọ́ tó bá ní ejò bá wọ̀ yóò bá náà ní àbó light kọ́kùnmọ̀lá. ejò bá wọ̀ kalẹ̀ nígbà wọn bọ́ àwọ̀ kalẹ̀ ṣé ó kọ́ ló wá padà ń Ayyadakumullahu al-karim. kò pa kọ́dà ejò lejò ọmọ jẹ́ kódà bó bá bọ́ àwọ̀ nígbà mẹ́jọ ejò lejò ọmọ jẹ́. la ilaha illa. wọ́n wá rí i pé ti khalifa àwọn yóò bá ní abí ẹ̀yìn mẹ́ẹ̀tán abí ẹ̀yin. ẹ̀yìn Akramakumullah. abí ẹ̀yìn mẹ́ẹ̀tì tán abí odi mọ́sọ̀sọ. la ilaha illallah. Abi ẹ̀yin. Akramakumullah. ẹ dákun abí ẹ̀yìn mẹ́ẹ̀tì tán abí odi mọ́sọ̀sọ bí ńgbà tí ọ̀pẹ ti so ló ti so sọ̀sọ̀ ó sì ti so ètì tán téèyàn máa jù sẹ́nu ohun èé tẹ́yìn bí obì kéékèèké báyìí lòun rí òun ni wọ́n ń pèlè ètán wọ́n bí obì mẹ́ẹ̀tán wọ́n bí odi mọ́sọ̀sọ bàbá ni. La ilaha. la ilaha illallah. gẹ́gẹ́ bí àpẹẹrẹ وبسيفنا كمالنا تلميذه هذا المعارف والمكارم والهدى. bàbá wa rí bẹ́ẹ̀ jẹ́ kí n lọ parí. إن شاء الله. Káwá sí dẹ́ndẹ́lẹ̀. èèyàn máa ń mọ̀ wọn ara rẹ̀ ni Tọ́. má gbà lọ́wọ́ mi o sọ́fìlẹ̀. ẹ dákun nígbà tí bàbá wa àjíyìn máa ń bà ní tí mo wá rántí pẹ̀lú ara mi ni pé ṣé ò ségene a ségene ìwé dákun jẹ́ ségene ó rí ìnárí mi àfáà yìí Akramakumullahu al-karim. anta mulihu àfáà ségene mo wá rí i pé àwọn yóò bá ní arúgbó ẹrú kò jọ́fẹ̀ẹ́ pé ńgbà tẹ́rù yìí dàgbà ìwọ̀n ni kíni kíláàbí ọba máa wọ́ kíní kan yóò máa ṣiṣẹ́ ẹni tó ní òní sọ pé ó darúgbó Ní kúkúrú. mo wá rí dàmí pé arúgbó ẹrú kò yẹ sọ̀fẹ́ òtòṣì ọba kò sì ní í sìgbà jama وفقكم الله. àmọ́ bò ń ti bẹ́ẹ̀ náà bàbá wa khalifa أدام الله حياته. yóò bá wa dúpẹ́ fún yìí o آمين. a wà á ṣiṣẹ́ tí mo ṣe láti parí nísìnyí àjọ ṣe ni kódà ẹnu ìjọ tó dúró ní oṣù ń bẹ̀. إن شاء الله. innal kamala ẹ máa gbọ́ وفقكم الله. innal kamala warasali adaba zaraali adaba ẹ máa gbọ́ وفقكم الله. innal kamala warasali adaba zaraali adaba wali adabu nabe innal kamala zaraali أدبا. innal إن الكمال ورث الأدب زرع الأدب والأدب نابت. innal kamala warasali adaba zaraali adaba nabatali adabu innal kamala oya إن الكمال ورث الأدب زرع الأدب والأدب نابت. kò sí nǹkan kan torí ọgbọ́n rí innal kamala warasali ilima zaraali ilima nabatali ilimu innal kamala ẹ̀tọ́ ní sẹ́mo mú fún ọ̀dọ̀ الكمال الأدب ورث الأدب nabatali adabu innal kamala wa innal kamala warasali adaba zaraali adaba nabatali adabu innal kamala ورث الأدب زرع الأدب nabatali adabu innal kamala warasali ilima zaraali ilima nabatali ilimu
إن الكمال ورفع الأدب ورفع الأدب ورفع الأدب إن الكمال زرع خلوقا ورفع خلوقا زرع خلوقا نبات إن الكمال ورفع الأدب ورفع الأدب على قدر الأدب إن الكمال ورفع الصبور زرع الصبور نبت الزبور إن الكمال ورث الأدب زرع الأدب نبت الأدب نبت الأدب ṣé o ṣe gidi ọtọ ọ̀pọ̀ díẹ̀ àmọ́ gbogbo nǹkan kúlù ṣe ń mú wa kàtó àmọ́ iṣẹ́ bàbá kan bẹ tí mo wá gbẹ́hùn tí mo kàn mo gbé mo dẹdẹ rẹ bó ṣe kàn ẹrú ọlọ́run kan ọmọ Badagiri ni àmọ́ ọ̀gá ni ní àkọọ́dì báyìí ọ̀gá ńláńlá wọn ń porúkọ rẹ ní olóko bàbá mi kódà ń bọ̀ wá àmọ́ ó há kò ní plane ń bọ̀ wá dalẹ̀ àná ó wá sùn ó wá fohùn rẹ ni ipe àwọn aláàjì àgbà ìnàlẹ̀ kàmáàlà zaralẹ̀ àdàbà wàrásàlẹ̀ àdàbà àlẹ̀ àdàbò nàbẹ̀ nàlà zaralẹ̀ àdàbà wàrásàlẹ̀ àdàbà nàbàtàlẹ̀ àdàbò. ẹ dákun ọwọ́ àfohùn rẹ ni tẹ́gbẹ̀ òhùn náà nísìn ó ní gbogbo pàdé bàbá àwọn ṣe ó mú káàkiri ayé torí ọ̀dọ̀ bàbá ni bàbá àwọn ti kéwú àmọ́ bó ṣe sà bàbá òun dọ́yìn ọlọ́pàá bàbá iṣẹ́ ń gbé káàkiri ń ru àwọn káàkiri ohun ọ̀ráyè ké òun kọ́dọ̀ wọn máàlì fòsì àtọ́ṣe bá òun wá pàdé bàbá ní City Hall ápìlẹ̀ ẹ̀ nísìn bàbá wa ní ó ló wà náà pé òun lọ́mọ alágbájá pé Allahu Akbar wọn bàbá ní tọ̀ dàníyàn tó o bá fẹ́ ó lóun wá dàníyàn pé Al-Qur'ani mo fẹ́ mọ̀ mo sì lọlé kí mo ti bàlágà ó ní bá dàníyàn bẹ́ẹ̀ bàbá bá wí nǹkan kan bàbá wa fi àtẹ́gùn sínú lójú báyìí wọn ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ń gbọ́dọ̀ ọ̀sẹ̀ kẹta òun ṣe Al-Qur'ani ló ń bá lọ bà lọ́kọ̀ hàn ní òun sí àdísì òun lọ ń bẹ̀ òun sí gbogbo àwọn téèyàn máa ṣe òun lọ ń bẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹ bá kì í bọ̀ kí wọ́n pọ̀ kí gbogbo jàmáà náà pọ̀. Allahi wa barakatu mo kí gbogbo wa kú oríire ní o ọlọ́run àgbẹ̀dá ṣọ̀pọ̀lọpọ̀ dáadáa láyé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatu ọlọ́run jẹ́ kí wọ́n pàpẹ́ fún wa gẹ́gẹ́ bí ìtajọ sọ orúkọ mi ṣé Abdulkadir Ọládàwọlá Bùṣídì bàbá mi bàbá gbogbo ọdún mẹ́sàn-án gbogbo ìtọ̀tọ̀ sọ fún wa ìyá òsì mọ́ ọwọ́ àgbẹ̀ ọ̀nà sílẹ̀ ní pípa ọlọ́kẹ́rù máa wà lọ́dọ̀ ọba tàbá ọlọ́run bá jẹ́ kí ó délẹ̀ fún àwọn bàbá àti àwọn ẹbí rẹ̀. ìtàn tí mo gbọ́ nìyẹn ṣùgbọ́n nígbà tí owó fi kéwú bí wọ́n ṣe gbà ṣe ọlọ́pàá lọ nìyẹn àwọn ní sẹ́kítírì Sunugan Bade àkọ́kọ́ nígbà yìí native police àwọn ọ̀rọ̀ pínpín láàmì lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe sẹ́kítírì fún Sunugan Bade ọwọ́ apẹ́ lọ́rí ọpẹ́ káàkiri gbogbo ẹ̀mí ní Òmùaran Ọ̀fà Jẹ̀bà gbogbo road Kwara state ṣá níṣẹ́ gbé wọn káàkiri ṣùgbọ́n gbà tó di ọ̀rẹ́ 1977 wọ́n bá fi ṣẹlẹ̀ náà kó àwa sílé bí agbélé Al-Qur'ani ní Badagry níbi tí ìmáàmù tó ń bẹ lórí tẹ́lọ́lọ́rọ̀ gbé cousin ló jẹ́ sí mi Abdulhakeem Ìṣọ̀lá òwe ìsàkóṣọlá ní kúkúrú àráyè kéwú kódà ìwé wa náà gbogbo ẹ̀ ló wà
kọ́kọ́ fojú kan bàbá ní city hall lẹ́kọ̀ọ́ bàbá wa níjọ́mọ̀ nìbàdàn àwọn ni wọ́n wá fún program náà ṣe bí rédíò ìyá wa Kudrat Abíọ́lá ló ń ṣe ètò náà bàbá náà wá ṣe wá sí lọ́dún náà lọ́hùn kódà tí n bá gbàgbé ìjọ ìní wọ́n sọ ìtàn wàlí ìgbàmọ̀ òkìra wá sí tán ṣe jọrọ bí bàbá tí wàá sọ̀kalẹ̀ wọ́n fún wọn bọ́ta. karama ti sheik ó ti fẹ́ẹ̀ débẹ̀. mọ́sá inú karama bàbá wa Alhaji Àgbà tí bàbá ṣe láyé ọ̀kan tún lélẹ̀ bàbá fẹ́ ká mọ̀ pé ká gbọ́ from the horse mouth àwọn ti wí fún wa ẹni tó wá ṣẹlẹ̀ sí gan-an kó má jẹ́ kó bí àwọn hun àbáwọn dáadáa parọ́ ìwọ̀nba díẹ̀ jágbọ́ bẹ̀ ibẹ̀ ẹni kẹ́ lọ lásìkò. ẹ lọ bẹ̀. tí wọ́n rántí jọ́nà ní ike ìmọ̀sùn fọ́lọ́wọ́n bá ìgbìmọ̀ fọ́kànlá ní láì lọ lè kéwù láì ṣe kankan ní ìmúlọ̀sẹ̀ kẹta jẹ́ tọ́lọ́wọ́n bá fi ṣe ní ìstìjàbà fún mi gbé ìrìn àjò náà ṣe òrìyìn kọ́lọ́wọ́ wà ládéédé àsìkò yìí kó bá ṣe àforíjì àti bá mi Mùsídì Nurudeen Abdulkadir ẹ bá pa kí ọ̀rọ̀ a ti gbọ́ bàbá ọlọ́jà rí i pẹ́ ká má tún dá bàbá Alhaji Àgbà jókòó púpọ̀ ẹni tó wí ní kọ̀kọ́já pé ó ní bàbá wa ní kó òun dàníyàn òun sì dàníyàn pé òun fẹ́ máa Kùránì òun fẹ́ máa kéwù bàbá wa sì wí nǹkan kan sí òun wọ́n sì fẹ́ atẹ́gùn sọ́wọ́ òun kó òun fi bọ́jú òun fi bọ́jú nígbà tí èdè òsì kínní ọ̀sẹ̀ kejì ọ̀kẹ́ ló ń bá máa kéwù gbogbo oyè ló máa ń jẹ nú ẹ̀sìn kódà ní chief ìmáàmù akọ́ ìdìbà yìí níbi tí nǹkan náà tó bùyà àrìdé akramakunla tó ní kí n sọ fún yín náà ni ó wá lóun fúnra àwọn ó ti sọ náà ó lóun ó wà á wá bí program mi bá wà nílẹ̀ yìí àbí kò wọ́n wá lọ́rin kò wọ́n wá fara hàn ó wí náà àmọ́ táìmù Ìlọrin ni ó yá kò gbà wá láàyè Ìlọrin ni ó yá ká lọ lọrin. akramakunla. on the 3rd May 3rd wá sí miari tí wọ́n ń gbé káàkiri fáwọn àdàbíyà Lagos State May 3rd àwọn Lagos State Central Mosque Central Mosque Ìkó ibẹ̀ láti ṣe May 3rd. ẹ gba fèrè yìí ò sí gíní. sẹ́tìdé lẹ́sà. àlékún ẹ̀mí gígùn bí ti bàbá wa Alhaji Àgbà ọlọ́mọsá ṣe fún bàbá lọ́lọ́wọ́ ó ṣe fún yín ọlọ́wọ́ jẹ pẹ́ pẹ̀lú àlùbáríkà tó pọ̀ wala Qur'anil azim la hawla wala quwwata illa billah Yusuf Àgbà illa billahi al-aliyyil azim à ń lọ síbi ká máa fi òye fún àwọn èèyàn wa lakin qabla dhalik